ẹja dúpẹ́ lọ́wọ́ ọba tó dá wa sáyé ẹja ṣèbà lọ́wọ́ kọ̀ǹkọ̀ bí ẹni tì Joseph o jábẹ́ ẹ̀yin gànàkú bí iyán òjò jábẹ́ ẹ̀yin ọba tó pa ẹ́ mọ́dọjọ́ òní ìbà lẹ́túnṣe nínú igbó tó fi dọ̀rẹ́ olúgbó ìbà làkèrè ṣe nínú odò tó fi dọ̀rẹ́ olúwẹ̀rí ìbà làwa bẹ́ẹ̀ dúfẹ́lẹ́dù ọmọ rẹ̀ ọba tó ṣọ́ ẹ tó pa ẹ́ mọ́dọjọ́ ìní kọ̀ǹkọ̀ bí ẹni tì gànàkú bí iyán òjò abẹ́ ẹ̀yin kábíyèsí ọba tí fẹ̀rẹ̀ kì í ṣí abẹ́ ẹ̀yin alágbára ńlá ọba tádé orí ẹ̀ ń ṣẹ̀rì wọ̀wọ̀ abẹ́ ẹ̀yin ọba tó lọ gbẹ́rẹ́gidi bí ibú omi owó bàbá ìjẹ̀bú o abẹ́ ẹ̀yin jésù wa lókè abẹ́ ẹ̀yin muhammadu abẹ́ ẹ̀yin láwo abẹ́ ẹ̀yin gbogbo ọmọdé ilé àtàgbàlagbà àdúgbò abẹ́ ẹ̀yin ọba rere tó jẹ́ kó ṣeé ṣe fún ẹ ọba tó fọjọ́ òní dá ẹ lọ́lá ọba tó wù ẹ́ dàgbà ọba tó fọdún kọ́dún fún ẹ ọba tí gbogbo ayé ń kẹ́nu jọ pé tí ó pèyàn kankan ọba tó gbàgbàdà oúnjẹ rẹpẹtẹ lẹ́nà tí gbogbo ayé ń jẹ abẹ́ ṣèbà fókìkí sọ́mọ̀ ọba àpèlọ́lá alágbára ńlá ọba tádé orí ẹ̀ ń ṣẹ̀rì wọ̀wọ̀ òní lọ́jọ́ ìbí ẹ̀ òní ọjọ́ 12 oṣù keje lọ́jọ́ tọ́dáni wáyé dá ẹ sókè pẹ̀ kówókówó ọ̀tá lórí ẹ Joseph bàbá tire sí mi ọkọ fún mi láyọ̀ torí bọ́lá wọn bá ṣe bá ẹ ṣe òkú ọ̀tá ò bá ẹ ìbànújẹ́ òde bá wọ sọ̀rọ̀ tiẹ̀ ò dúpẹ́ abẹ́ ẹ̀ dúpẹ́ pọ́bare ọba tó paná oṣórẹ́ tó sọmọ àjẹ́dòfo onílé káyàkáyó agbára ńlá agbára gàdàbúyọ ọba tí ò wo tiwa tiẹ̀ ọba tí ò wo sí ẹ ọba tí ò wo bó o ṣe ń sọ̀rọ̀ ọba tí ò wo bó o ṣe ń ṣe ohun gbogbo tí kò tẹ́wù lọ́rùn ó pàánù pa ẹ́ mọ́ ó dájọ́ ìbí òní ọjọ́ pé ọjọ́ kò tó orí pọ̀rọ̀ tiẹ̀ tọ́pẹ́ la ṣe ń bá ẹ dúpẹ́ lọ́jọ́ òní òní gangan lọ́jọ́ ìbí ìwọ òní ọjọ́ 12 oṣù keje gbogbo ẹ̀yàn ọmọ July ẹ sọ pé pọ̀ ẹ pariwo sókè pé pọ̀ fọba tó dá yín sí ọba tí ò jẹ́ ti rìn lọ ọba tí ò jẹ́ kẹ́ ẹ ṣọ́kú ọba tó pàbó láì bò ẹ tilétilé ẹ èmi bá ẹ ṣèbà ọba tó ń jẹ́ kó máa lù kó máa dún ọba tó ń jẹ́ kó máa rìn kó máa bá ẹ lára mu ọba tí ò jẹ́ kílẹ̀ kó gbóná mọ́ ẹ ọba tí ò wo ti ṣe ẹ mo bá ẹ dúpẹ́ fún o gbogbo ọ̀dọ́ arárọ̀ mi tẹ̀síwájú pátápátá wọ́n ń bá ẹ dúpẹ́ fóore tọ́bọ̀ olúwa bá ṣe nínú ayé ẹni wo bí gbogbo wọn ṣe kóra wọn jọ nítorí ìwọ nìkan ṣoṣo kí ló gbé fún wọn ṣé bẹ́ẹ̀ náà nìwà ẹ ṣe wá tó ọpẹ́ lọ̀rọ̀ tiẹ̀ já sí mo bá ẹ dúpẹ́ lọ́wọ́ ọba rere wo bí o ti ṣọdún èyí o ìwé mímọ́ sọ pé ó dáa ká máa kayọ ọjọ́ orí wa kó lè máa fọkàn wá sípa ọgbọ́n ìwọ kayọ ọjọ́ tó dání wáyé ṣẹ̀dá ìwọ lọ́jọ́ òní orí ipò lélọ́dún kan sí inú ẹ wá ń dùn àwa ń bá ẹ dúpẹ́ ayọ̀ ẹ tó ti kú kò ní dìbànújẹ́ ọmọ Joseph yìí o nǹkan ò ní ṣe é kò ní ṣẹ̀mí ìwọ Ògúnládé àbí lágbára lọ́wọ́ Olúdáyé ògún òní fẹ̀jẹ̀ tiẹ̀ wẹ̀ ó ṣọdún èyí wàá tún ṣọ̀pọ̀lọpọ̀ ọdún sí i lágbára dániwáyé aṣọ ya tó fẹ́ òdì bá ẹ lọ́rùn mu ọdún èyí kò ní jáṣe mọ́ nǹkan ò ní ṣe é o bó o bá ń jó látàárọ̀ dálẹ́ ọ̀rọ̀ ẹ tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ tó o bá ronú oore tó lúwa ọba ṣe fún ẹ lágbára lọ́wọ́ Olúdáyé àìsàn ò ní dé bá ẹ ìdààmú ayé òkùnkùn ní jẹ́ tiẹ̀ wo bí o torí pé o ti ṣọdún èyí ẹni tínú bá wá ń bí tó fẹ́ wá jẹ́ pé o ti ka àbámọ̀ bẹnu o ò gbọ́ ohun tọ́rọ̀ àwọn àgbà kan sọ ni ó ní pé àbámọ̀ kì í gbẹ̀yìn ọ̀rọ̀ adífá fún èkúté inú ilé tó lọ fọlóńgbò jọba olóńgbò jọba tán ó bẹ̀rẹ̀ sí ní pọmọ èkúté ilé jẹ àbámọ̀ ní gbẹ̀yìn ọ̀rọ̀ òun ló gbẹ̀yìn ọ̀rọ̀ òkè èkúté tó fọlóńgbò jọba lágbára Olúdáyé àbámọ̀ ò ní gbẹ̀yìn ọ̀rọ̀ tiẹ̀ pé kí ló dé tí mo fi ṣọdún èyí àbámọ̀ ni kò ní jẹ́ tiẹ̀ o ò ní tìka àbámọ̀ bẹnu torí pé o ṣọdún èyí wàá tún máa ga sí i nínú owó nínú ọlá nínú ọmọ àìkú tí ń ṣe bálẹ̀ ọ̀rọ̀ wà á máa ga sí i nínú iṣẹ́ ò ní jábọ́ ìdààmú ayé ò ní dé bá ẹ àṣàsí ayé ò ní kàn ẹ́ lágbára lọ́wọ́ Olúdáyé agara rere ní ṣíṣe kò ní dáwọ́ o ò ní ṣe kí ni o ò ní fọwọ́ tì kó o máa dá sunkún wípé kí ni irú eléyìí kí ló fi jẹ́ tiẹ̀ wà á máa dàgbà nínú ọgbọ́n nínú ìmọ̀ nínú òye wà á máa ga sí i ọ̀rọ̀ ọ̀hún ṣe bí ẹni gùn mí ọmọ Cairo ṣé ń bá jòsì délé àwọn bàbá tó bí lọ́mọ ìbá jòsì ṣé ká máa lọ síbẹ̀ ó sọ pàjánà kú akéwì ó lọ́mọ Ṣódẹkẹ́ ni bàbá òun ṣé ká bá délé bàbá ẹ̀ ní Ṣódẹkẹ́
tó ti kówó ẹ̀dá ní ogún ẹgbẹ̀rún nílé àwọn bàbá tiẹ̀ torípọ̀nà ọbẹ̀ jìn ọmọ wọn ní Ṣódẹkẹ́ ilẹ̀ o àwọn wèrè kan tiẹ̀ sọ pé yìí lóríkì mo nírọ́ ni wọ́n ń pa àjànàkú akéwì nínú ayé akéwì ìgbàlà nínú ìjọ mo mọ oríkì ilé àwọn bàbá tó bí wọ lọ́mọ ìwọ lọmọ Ṣódẹkẹ́ lárìntọ̀ látìpó ọmọ Ẹ̀yọ̀ ìwọ lọmọ àjànàkú ìlú Ìpòró erin momi pòpọ̀ tán ó kó tinú omi mu bàbá tiyín ní Ṣódẹkẹ́ abódò lábẹ́ oko ẹ̀yin lọmọ Ọ̀tagìrì Tàpà nílé bàbá tiyín bàbá tó bí ẹ lọmọ òyìnbó pàtẹ ìlẹ̀kẹ̀ bàbá tiẹ̀ pàtẹ ìbọn ìwọ lọ borí iṣu tèmbèlè lébè abìdí iṣu yakata lóko Ẹ̀gbá ni ẹ Ẹ̀gbá làwọn bàbá tó bí ẹ lọ́mọ ẹ̀yin lọmọ agbójo lọ́wọ́ ogun bàbá tiyín lọmọ abatabutu ọlọ́rọ̀ ẹ̀yin lọmọ ají fọwọ́ àlejò bẹnu nílé bàbá yín ìgbàkúgbà sóhun lẹ́jọ́ Ẹ̀gbá ń gbàjáre Joseph ọmọ Ògúnládé kí ló dé tó sanwó oríkì ilé bàbá tó bí ẹ lọ́mọ nílé bàbá yín ẹ̀yin lọmọ abódò láàrin oko ẹ̀yin lọmọ Ọ̀tagìrì Tàpà bàbá tiyín pàtẹ ìlẹ̀kẹ̀ ní Ṣódẹkẹ́ òyìnbó pàtẹ ìlẹ̀kẹ̀ bàbá tiyín pàtẹ ìbọn wọ́n jagun ọ̀hún títí wọ́n délùú Mẹ́kà ibẹ̀ làwọn ti wá pín kínní ọ̀hún sí wẹ́wẹ́ kò sí ohun tí wọ́n ń ṣe ní Mẹ́kà tẹ́yìn kì í ṣe lẹ́gbàá lé àràfànà ń gùn ní Mẹ́kà bàbá tiyín ń golúmọ lẹ́gbàá nílé bàbá tó bí ẹ lọ́mọ wọ́n momi sẹ̀mísẹ́mì ní Mẹ́kà àwọn tó lọ sí Mẹ́kà wọ́n gbé wálé wọ́n lómi sẹ̀mísẹ́mì ni bóyá alàgbàlúgbò odò òkun wa níbí náà papọ̀ tó ń sọ pé omi sẹ́mísẹ́mì àmọ́ omi sẹ́mísẹ́mì náà ń mu lọ́hùn àwa ń pa alàgbàlúgbò odò ògùn lẹ́gbàá lé nílé bàbá tó bí ẹ lọ́mọ ẹ̀yin lọ́mọ dúró gbangba bọ́lọ́pàá rojọ́ nílé bàbá tí ẹ̀yin lọ́mọ baálé burẹ́wà ó ṣòfin ẹ̀rín rírí èèyàn tó máa rẹ́rìn àfi kó bọ́ sí gbangba nǹkan ò ní ṣe é Joseph ará ayé ò ní sọ́pa ẹ́ bàbá tiẹ̀ gbọ́n ó pọ́mọ tiwọn sábẹ́ Olúmọ adìẹ gbọ́n fìyẹ́ bo tiẹ̀ mọ́lẹ̀ àwọn gbọ́n ó kó tiwọn sábẹ́ ọ̀dán nílé bàbá tó bí ẹ lọ́mọ ẹ̀yin lọ́mọ atẹ́ni wíjọ́wíjọ́ bó ba rojọ́ ó rojọ́ ẹnu tiẹ̀ ó tún jàre wọn ọmọ Ẹ̀gbá ni ẹ́ máa gbọ́ o lọ́jọ́ ọjọ́ sí mo ní kó kóró lé bàbá tó bí ẹ lọ́mọ wọn mi mo gúnyán bẹ́lẹ́jẹ́ mo ro pàkán mi nìjọ̀jọ̀ mo gbé e lọ kóró lóhùn ò jẹ mo tún ṣe bẹ́ẹ̀ lẹ́lẹ́kejì mo tún gúnyán bẹ́lẹ́jẹ́ mo tún ro pàkán mi nìjọ̀jọ̀ mo tún gbé e kóró lóhùn ò jẹ ìgbà tó wá di ọjọ́ kẹrìnlélógún orò gbà lórí òkùlé téńté ó ní iyán ọjọ́ kẹrìnlélógún kọ́ mo ló ti bu ó láǹtàrú ọjọ́ kẹrìndínlógún kọ́ mo ló ti bu ó ní ṣé mi ò mọ̀ pé iyán tó bu lóró mọ̀ jẹ nílé bàbá tó bí ẹ lọ́mọ àsáró tó kan lóró mọ̀ jẹ nílé bàbá tó bí ẹ lọ́mọ ẹ̀yin lọ́mọ yúnmúyúnmú lóró ń ké wòmùwòmù lóró ń kùn nílé bàbá tó bí ẹ lọ́mọ ẹ pé àwọn lọ́mọ Olúmọ o àwọn lọ́mọ Olúmọ o ọmọ Ẹ̀gbá ẹ̀wọ̀n yàrá àwọn lọ́mọ Olúmọ ẹ sọ̀rọ̀ àwọn lọ́mọ Olúmọ o Joseph àwọn lọ́mọ Olúmọ o ọmọ Ẹ̀gbá ẹ̀wọ̀n yàrá àwọn lọ́mọ Olúmọ Abẹ́òkúta ìlú Ẹ̀gbá o ìgbọ̀nà gbé bí ẹ sí o ìgbọ̀nà gbé tọ́ ẹ̀ dàgbà o. Ọmọ rẹ̀ lórí Olúmọ ìwọ ṣòro ìjọba ẹ̀ wípé òní olókìkí o làwọn Ẹ̀gbá ṣe. Ẹ lọ gun máyọ̀ lórí Olúmọ. Máyọ̀ lórí Olúmọ. Ayẹyẹ mo mọ̀ ọ̀ká máa lè dúmọ́ra wa tó pé kẹ́ni dúná kó má lè pèlè ẹ̀kọ́ náà. Kẹ́ni ṣe bẹ̀rẹ̀ jù sí kó má lè bá sí. Ará òwò dé ọba bẹ́ẹ̀. Ará òwò dé ará òwò dé ọba bẹ́ẹ̀. Ará òwò dé ọ̀gbẹ́ ìjàrún náà àbẹ́ òun náà èkó kájọ là ó. Jọ máa lọ ná ìwọ́n lèrè. Bó táwọn kẹ́ni máa ní máa lọ, táwọn abatẹnijẹ́ máa lọ, táwọn abínú ẹni máa lọ, wọ́n máa lọ o. Pàjámi Àbáàsì. Àwọn abatẹniyàn jẹ́ sọ́ máa lọ, lọ́dà fún kìjẹ́ òṣìṣẹ́ báyìí. Mo mọyé wọn yóò tó káńkóhùn ẹnu ní àjànàkú akéwì ní ayé rẹ̀ ń bẹ níwájú rẹ̀. Ó lọ́mọ lẹ́yìn rẹpẹtẹ. Tó máa lọ o, àbá ò lọ èkó kájọ lọ.
ṣòro gbé gègèlè lọ́ọ̀tún ẹ wí pé gègèlè lọ́ọ̀tún gègèlè lọ́ọ̀tún gègèlè ọmọ ẹ̀gbá ìgbà gbogbo Joseph owó bàbá Ìjẹ̀bú kí ìbànújẹ́ má jẹ́ jẹ́ tiẹ̀ ó ti pẹ́ tí mo ti ń bẹ Joseph bóyá bẹ̀bẹ̀ mi lẹ́yìn mo ní kó fún mi ní tírí dàrẹ́tì fún mi ní tírí dàrẹ́tì bóyá kéjì lè àti tírí dàrẹ́tì bóyá máa jẹ ṣe kí ni bóyá máa jáwọ́ kó òlú kí n máa wíjọ yìí káàkiri bí n bá ta tírí dàrẹ́tì tí n bá kówó ìtówó lé bóyá máa dẹ̀ mọ́ nínú kí n má pariwo káàkiri nínú kí n má fẹ́ fún kí n jẹ tírí dàrẹ́tì jọ̀wọ́ ẹ̀jà èkúté ìjáwọ́ ló lé o. ẹ bá mi bẹ̀ kó torí Ọlọ́run ó fún mi ní tírí dàrẹ́tì máa kówó ọ̀kadà lé ó gàjì kí n bá lè ta ẹ̀ ajẹ́pọ̀rọ̀ ní jásáyọ̀ ó lè ní ìsanwó mi ṣá ó lọ o àbẹ́ ò lọ ìlú ó ti fún mi ní tírí dàrẹ́tì ìbànújẹ́ kò ní dé báyìí olórí ọdún náà jẹ́ ìsanwó mi eléyìí tó lórí wa ṣe àtùgbàgbé òní kan ẹ kò ní kan bá kejì ẹ ọmọ bàmí ní túbà YouTube ọgbọ́n tẹ̀ fi ń kó wa jọ adániwáyé túbọ̀ máa yàn jẹ́ fún ẹ. ara owó de òwò máa já. Joseph ọmọ Ògúnládé ọmọ wọn ní Sódẹkẹ́ lánìí láti kó ọmọ ẹ̀yọ Àjànàkú ìlú Ìkòró ọmọ èmi mo mi pòpọ́pòpọ́ tó kó ti lé omi mu Sódẹkẹ́ abódó láàrin omi ọ̀tá jù sápà bàbá yín ṣe kíni ní Ìkòró Sódẹkẹ́ òyìnbó pàtẹ ìdẹ̀kẹ́ bàbá yín pàtẹ ẹ̀fọn àìsàn ayé kò ní dé báyẹn ìdààmú ayé kò ní pọ̀ lágbára adániwáyé ọba ó ti sọdún èyí wàá ṣọ̀pọ̀lọpọ̀ ọdún sí i èpàdùpá ẹ jẹ́ ká ṣe báyìí ètè tí lóòdò ń gbẹ Joseph o ètè tí lóòdò ń gbẹ ọ̀tá àgbẹ̀kú lè kété ọ̀tá àgbẹ̀kú lè kété ọ̀tá àgbẹ̀kú lè kété ìtẹ̀síwájú àmàdé báyẹn Joseph bàbá ti retí mi ọkọ̀ olúwa kù mí ládọ̀ ẹ má fọ̀ ó ti ní kí ẹ má jẹun kẹ́ yí wá láàárọ̀ kí wàá ń ṣe yín kí tètè ẹ̀jẹ̀ ń bọ̀ kéèsì ṣe láàárọ̀ bàbá Dayọ̀ yìí ti gbé báàgì iléeṣẹ́ ìlànà ó máa padà sílé yé èmi lè ní iṣẹ́ o ẹ̀yìn abẹ̀ lọ́bẹ̀ ètè tí ló dò ń gbẹ ọ̀tá àgbẹ̀kù ìṣẹ́gbò ọ̀tá àgbẹ̀kù ìṣẹ́gbò ọ̀tá àgbẹ̀kù èyí tá a wí lónìí arọ̀ mọ́ bá a ṣe bẹ lẹ́dùnmarè lórí ọ̀rọ̀ tiẹ̀ bá a ṣe fẹ́ kó rí fún ẹ kó rí fún gbogbo wa bẹ́ẹ̀ ara ayé ò ní sọ́pa ẹ ìdààmú ayé ò ní dé bá ẹ lágbára adániwáyé ọba nǹkan ò ní ṣe ẹ kò ní ṣẹ̀mí ìwọ wo bí o bá mi tẹ́wọ́ àdúrà yìí síwájú o kó tó di pa máa lọ jẹ́ kí n súre fún ẹ Joseph o ọmọ Ògúnládé ìran epo pupa ní ń gbayì lọ́bẹ̀ ó máa gbayì káàkiri ni ibi tó o bá dé ó máa gbayì bó o bá lọlé wàá gbayì bó o bá jáde wàá gbayì níbi tó o ti ń ṣiṣẹ́ wàá gbayì ìran owó ní ń gbayì láwùjọ aṣọ ìyẹ́ ò ní fàya lágbára adániwáyé ọba àìsàn ò ní ṣe é o ìbànújẹ́ ò ní ṣẹ̀mí ìwọ wo bí èṣù ní rẹ́yìn agbébọwọ́ kan kì í rẹ́yìn èṣù Joseph ìwọ ló máa rẹ́yìn ọ̀tá tiẹ̀ bàbá tire sí mi ò ní fọmọ ṣọjọ́ ìbí ò ní fàyà ṣọjọ́ ìbí gbogbo ẹgbẹ́ àárọ̀ mi ìtẹ̀síwájú a ò ní kú mọ́ ẹ lójú a ò ní ṣọ̀fọ̀ ara wa lágbára adániwáyé ọba nǹkan ò ní ṣe wá kò ní ṣẹ̀mí àwọn ọmọ wa wo bí o omi kì í tán lára ẹja owó ò ní tán lọ́wọ́ gbogbo wa ọ̀dá owó ò ní dá gbogbo wa ìfẹ́ tádániwáyé fi sí wa láàrin tá a fi ń kóra wa jọ omi ìfẹ́ òun ò ní gbẹ ẹ sọ pé kórìí wá borí ṣe pé ká má yàn kú kẹ́dà wá bẹ̀dà jẹ pé ká má ṣọ̀fọ̀ ara wa adípọ́pọ́ wọn ní ti ń ṣọkọ ìrẹtẹ̀ wọn ni ó kára ńlẹ̀ ẹbọ ni kó ṣe kórìí wá borí ṣe pé ká má yàn kú o kẹ́dà wá bẹ̀dà ṣe pé a ò ní ṣọ̀fọ̀ ara wa wo bí ìwé Aísáyà orí 60 ẹsẹ̀ kìíní ó ní dìde tan ìmọ́lẹ̀ nítorí ìmọ́lẹ̀ rẹ̀ dé ògo Olúwa sì yọ láyé ẹ ògo Olúwa tó yọ láyé ẹ kò ní wọ̀ọ̀kù
o máa gbélé ayé yìí lówó lọ́wọ́ olórí ọ̀dọ́ ẹgbẹ́ yóò ní túkámọ́ ẹ lórí mo fẹ́ kó o ṣàmì ẹ̀ bàbá Dámifẹ́ ti wíjọ́ ẹnu ẹ̀ tán Àjànàkú Akéwì fẹ́ padà sí bùbá ẹ̀ tán bá wá bí ẹ pé ta ló ń kọrin ewì látẹ̀kan èmi l'Àjànàkú Akéwì nínú ayé Akéwì ìgbàlà nínú ìjọ bàbá Dámifẹ́ akómoyín yá o èmi lọmọ wọn níjẹmọ akómoyín ará Ìtàké ọmọ olóbùrò èmi lọmọ ìtètè dé òní bùdó èèyàn tó dé lẹ́yìn ẹ̀ lóní gbàgede bàbá tèmi lọmọ òní màmá pẹ ọ̀tún la máa mọ kòkò ní kì í jẹ́ kọ́mọdé ìjẹmọ̀ ó yọ̀lẹ́ nílé bàbá tó bí wa lọ́mọ àwa lọmọ onílẹ̀ ọmọ àríkèjìdé ó tún sanwó ìlú bàbá tó bí mi lọ́mọ àwa lọmọ òjì ní kùtùkùtù mẹ́ràn tútù lọ́bẹ̀ pàjẹ́ Ẹ̀gbá ni mí Ẹ̀gbá làwọn bàbá tó bí mi lọ́mọ ìrè lójú owó ń rí Joseph ọmọ Ògúnládé bàbá tire kójú ẹ ríre táyà tọmọ tẹbí pẹ̀lú gbogbo ojúlùmọ̀ pátá mo fẹ́ kó o ṣàmì ẹ̀ happy birthday.